Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Mo kí gbogbo àwọn ọmọ Yorùbá ní tilé tó kó pátápátá. Àwọn original ọmọ IYP kò kí gbogbo wa pé a kú oríire lẹ́ẹ̀kan sí i. Ká wá dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó jẹ́ kí gbogbo ẹ ṣeé ṣe tá gba orílẹ̀-èdè wa láti on the 14th. Ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ká wá dúpẹ́ lọ́wọ́ ẹni tí Ọlọ́run lò tá fi gba orílẹ̀-èdè wa tá fi kúrò lóko ẹrú àkọ́kọ́ àtòkò ẹrú ẹlẹ́ẹ̀kejì. Wọ́n ní màmá wa, màmá alálùbáríkà, Chief Mrs. Modúpẹ́ọlá Onítìrí, aya Abíọ́lá. Ká dúpẹ́ lọ́wọ́ wọn gan. Ọlọ́run tó lò wọ́n kò ní padà lẹ́yìn wọn. Ibi tí Ọlọ́run rán ìyá yẹn kó sìn wá dé, Ọlọ́run á jẹ́ kó sìn wá kọjá abẹ̀. Torí pé ẹ̀rù oníbà àwọn ọmọ IYP mọ́ láéláé, wọn dẹ̀ nílé kó alẹ́rú mọ́ táyé máa fi parẹ́. Ògo adúláwọ̀ tó ń pè wá yẹn àwa buyọ̀. Wọ́n á lè máa ríṣẹ́ pé Ọlọ́run ló rin ìrìn àjò yìí. Ọlọ́run ló fi rán ìyá yẹn. Ọlọ́run ló ní kó kó àkókò olùkọ́ ẹrú. Because Ọlọ́run gbọ́ ohùn, ó ń gbàdúrà, ó ń gbọ́ ogun tí gbogbo Yorùbá ń bá òun sọ. Ká dúpẹ́ lọ́wọ́ ìyá wa tí wọ́n kọ̀, tí wọ́n sọ pé àwọn ò ní jíṣẹ́ Ọlọ́run pé kò sí èyí tó kàn wọ́n. Kò lè yé yín nǹkan tí mo rán sọ yìí, ó yé mi kọjá bẹ́ẹ̀. Mo fẹ́ fi sọ̀rọ̀. Ìyá yẹn pariwo pé ọ̀dọ́ Ọlọ́run tún wá ṣe ìlérí tó ìyá yẹn sọ ó dẹ̀ múṣẹ. Wọ́n fi fún wa ní léèní lórílẹ̀-èdè wa tó ń pè ní Democratic Republic of the Yorùbá, His Excellency bàbá wa Mobọ́lájí Ọláwálé Akínọlá Ọmọkọrẹ́. Ṣe rí pé Ọlọ́run ọbẹ̀ létò ni olórí wa délé. Ọlọ́run jẹ́ ní kó mọ́rẹ́ dání kó lè fi mẹ̀yàn máa lè. Ẹ máa bẹ̀rẹ̀ sí ní rí àpá ọ̀rẹ́ yẹn lára wọn máa lélẹ̀ Yorùbá. Kí máa fọ̀rọ̀ ọ̀gùn ká ṣe ní ṣókí. Àwọn kankan wà tó ń ṣẹlẹ̀. Ẹ rí pé à ń wò ó, Ọlọ́run ká máa wò ó bó ṣe ń lọ, káwò ṣe wọn, káwò wa wọn. But wọ́n fi wa ìbàjẹ́ wọn lẹ̀ láwọn ọmọ àlélẹ̀ Yorùbá tó ń ìdúró lórí orílẹ̀-èdè Yorùbá tó ń fi Nàìjíríà, wọ́n fọgbọ́n fi yẹn dúró sórílẹ̀-èdè wa. Wọ́n dẹ̀ ń dí wa lọ́wọ́ láti má ṣe iṣẹ́ tọ́lọ́run rán wa ní ìrìn àjò. Pọ̀ wọ́n wá dí wa lọ́wọ́ tolúwa làṣẹ ni o, ibi tí ìrìn àjò ìlọ nìyẹn. Lóríṣiríṣi ló ti ṣẹlẹ̀ gan-an bí ọjọ́ mélòó kan sẹ́yìn. But màá sọ díẹ̀ bí mo fẹ́ sọ lé ní òpọ̀. Mo fẹ́ sọ bí wọ́n ṣe fẹ́ kó wa sóko orú ẹlẹ́ẹ̀kejì. Ọgbọ́n yẹn ètekéte táwọn máa lélẹ̀ Yorùbá pẹ̀lú àwọn ọba pẹ̀lú àwọn olówó kọ̀ọ̀kan nǹkan tó ń ṣe tó fẹ́ fi kó wa sóko orú ẹlẹ́ẹ̀kejì. Ṣàlàyé. Adé fi díẹ̀ sí ẹni tó bá yé ayé ẹwù kan tó ṣe nílẹ̀ Yorùbá. Ẹwà àwọn tẹ́pẹ̀ ní lídà àtàwọn balẹ̀ Yorùbá fẹ́kẹ̀ wò lọ́wọ́lọ́wọ́ báyìí. Wọ́n ti gba but pé olè tó ń jalè níbì kan ó ti dùn mọ́ lẹ́nu, kò ní fẹ́ kúrò ńbẹ̀. Wọ́n dẹ̀ ti mọ̀ Democratic Republic of the Yorùbá, awo nígbà gbogbo ìdọ̀tí yẹn nígbà ọkọ̀ ẹrú ẹlẹ́ẹ̀kejì. Onígbọ̀gbọ́n tó ń dáǹsì. Ọgbọ́n tó ń dáǹsì ni pé kọ́kọ́ gbogbo àwọn ọmọ ìlú, àwọn ọ̀dọ́ gbogbo wọn kọ́kọ́ra wọn jọ. Tẹ báwo dáadáa, Gani Adams náà fi ṣe lórí àwọn Àmọ̀tẹ́kùn. Ó wà lára wọn lórí Àmọ̀tẹ́kùn, ó ní ambassador wọn. Tọ́bà pé wọ́n ti ń tò kan wọ́n bẹ̀ tó bá ti ń parí pé wọ́n fẹ́ fọgbọ́n hijack but kò sí kan tán lè hijack kò yé wọn. Ẹ̀yin aráàlú ẹ̀kan bẹ̀rù kó wọn ò lè rí nǹkan hijack rárá. Èdè tán fẹ́ lò ń sí ni pé káwọn kó gbogbo aráàlú jọ tó gbọ́n sọ pé àwọn bàbá àwọn lélẹ̀, àwọn gómìnà àwọn lélẹ̀ nílẹ̀ Yorùbá náà kọ́ máa continue kọ́ máa rúlù wa nílẹ̀ Yorùbá, eré ẹ̀ náà sábà. Pòtàwá ti níjọba, ìjọba òkúrò pé méjì. Àwọn yìí máa sọ ọbọ̀ ń pé méjì láàfin tí ò yẹ yín nìyẹn, ọbọ̀ ń pé méjì láàfin. Sọ kọ́kọ́ kẹlọ dìyẹn mú. Ẹ̀wọ̀n ń pètè pèrò, wọ́n ti sọ fún yín ẹ ti lọ ta
wọ́n ti sọ wípé ilẹ̀ Yorùbá ti dúró, àwọn ilé ìkósí kan tó lè ṣe sí. Wọ́n ti sọ fọ́gá yín ayàgbélé, wọ́n ti sọ fún ẹ̀yin ọmọṣẹ́ ní gọ́vùnà àtẹ̀yin ọba pẹ́pẹ́ iná ẹnu iná ẹ ti tọ́tọ̀kútọ̀ wò, ẹ̀yin náà fẹ́ gàba lórí ọmọ Yorùbá, lórí ilẹ̀ Yorùbá, lórí àwọn ọmọ Yorùbá, kó wá sórí oko ẹrú ẹlẹ́ẹ̀kejì. Ẹ̀yin náà ń pètè pèrò ẹ̀ ń kóra yín jọ pé ní láìdíà ẹ mọ̀ bọ́yẹ fẹ́ ṣe bí ṣe fẹ́ ṣe. Ẹ̀yin tẹ́kọ́ lórí burúkú ní gbogbo yín látijọ́ tẹ́ ti wà. Oore wo ni ẹ lẹ́ṣọ́ ọmọ Yorùbá, ìran Yorùbá débi tí ilẹ̀ Yorùbá délé ní àgàgẹ̀yìn ọba láti máa ń sọ pé mọ́sítọ̀ fún yín ẹrú lẹ máa ń ṣe, wọ́n ń lò irinṣẹ́ ni yín, irinṣẹ́ kẹfí kó ìran Yorùbá lẹ́rú lẹ́yìn ọba, irinṣẹ́ ni yín, ẹ̀yin náà ń lò ẹ̀dẹ̀ mọ̀ pé ẹ̀ kì í ṣọba. Wọ́n kàn fi ọba yẹn wọ́n fi máa wa aráàlú mọ́lẹ̀ ní bí àpéjú culture wa ni pé ká máa respect ọba láàmì pé ẹ̀ kì í ṣọba, wọ́n ti gbọba lọ́wọ́ yín, ẹ̀yin náà ń lò kẹfí enslave àwọn aráàlú. Ẹ fi culture wa ẹ̀fì yẹn kó wa lẹ́rú ni, bọ̀bí tí culture wa sọ̀kọ́ yẹn ibẹ̀ kọ́ lè ní ṣe odi ìbàjẹ́ ibẹ̀ lẹ́yìn ń lò fún mostly nǹkan fi jọba pátápátá. Ẹ bá ẹkùn tó bá gbádùn lẹ Yorùbá kan bọ́ta, àwọn fíwà ẹ yẹ kí n máa sọ̀tọ̀ àwọn fíwà tó mọ̀ pé àwọn ò ní bá wọn jẹjẹkújẹ ẹsẹ̀, àwọn fíwà náà wọ́n báyìí. Àwọn míwà most of wọn ẹ ti pa wọn lẹ́nu mọ́, wọn gbọ́dọ̀ sọ̀rọ̀ ẹ ní fún sálárì nítorí wọ́n support Yorùbá nation, gbogbo ẹ̀ la ń gbọ́, bọ̀dì yẹn kọ́ ló mátà. Owó yín ìbàjẹ́ yín kò ní kẹ́dà má débi tó máa dé, bọ̀tí owó ìdọ̀tí, owó ẹ̀jẹ̀, owó ẹkún ló kàn wọ gbogbo yín. À ń sọ fún yín gbà pé gbogbo àwọn governors yìí gbogbo wọn ti tọwọ́ bọ̀bọ̀ púpọ̀. Wọn là ń sọ pé wọ́n fẹ́ kó ìran Yorùbá sóko orú ẹlẹ́ẹ̀kejì. Ẹ bá ní gbogbo wọn tó ń kóra wọn jọ ní mítì tọ́nà ṣe lánàá àbíjẹ lánàá, ẹ notice àdá ẹ rí pé gbogbo wọn yẹn wọ́n ń lò wọn ni wọ́n dẹ̀ mọ̀, because àwọn náà nírú ìwà ìkà yẹn nínú tẹ́lẹ̀ ni wọ́n ní nínú. Àwọn náà fẹ́ dà wọ́n tó bílọ̀, gbogbo náà fẹ́ dàbí bàbá wèrè Ọbásanjọ́, gbogbo náà fẹ́ dàbí Tinubu kan náà máa pàṣẹ. Power tọ́sù yẹn ó wà lórí gbogbo àwọn governors ilẹ̀ Yorùbá tán wá láti Nàìjíríà, because wọn sì wá láti ilẹ̀ wa, because Nàìjíríà ló gbé wọn síbẹ̀. Ó dẹ̀ ẹ̀kan ti máa lọ àti sáàbù wọn lẹ́tà àti fún gbogbo ẹ̀kan ti máa lọ lórí ilẹ̀ wa. Ọ̀rọ̀ táwọn sọ ẹlẹ́màgbà hánà ọ̀dọ̀ ẹ̀yà síbẹ̀ náà ṣe ń lọ ní tó bá ya ayé yín, bẹ́ẹ̀ náà ṣe ń lọ ní kìnnìkan ẹ̀kan lè sọ wọn kọ́kùrọ̀ tó bá ya ayé yín. Ó dẹ̀ yá wọn, bọ̀tẹ̀ yín aráàlú aláìmọ̀kan tẹkọ̀ máa ń sọ ìsọkúsọ, ẹ̀yin ni kò lè yé, kò dẹ̀ lè yé yín. Bá rẹ̀ fẹ́ gbà kò tó fẹ́ gbà kán lè gba adélé wọlé, tẹ̀sí kí wọ́n lè ṣe adélé wọlé máa wọlé àmà lórí ìjọba orílẹ̀-èdè tilẹ̀ Yorùbá. Àná náà ló rìn kan ẹ̀yìn pa ẹ̀yìn aláriwo tẹ́ pé àti process ìrìn àjò yìí kò yé yín. But kò lè yé yín ni pé wọ́n ti block social media kẹ má lè má get information. So social media yẹn ló fẹ́ lòdì, àwa ti mọ̀ yẹn. Wọ́n ti ń plan, wọ́n fẹ́ kó Akíntóyè tẹ́ pé politician tó lóun pariwo Yorùbá nation, Tinubu ló ṣiṣẹ́ fún, overrated Tinubu ló ṣiṣẹ́ fún gbogbo wọn. A ní proof ẹ̀ lọ́wọ́, gbogbo ẹ̀yìn ọmọ Yorùbá náà lẹ́ ní proof lọ pé Tinubu bọ́ ṣiṣẹ́ fún, tọ́ní kan lọ dìbò fún. Àwọn ẹ̀nà fẹ́ dìde sí pé wọ́n náà fẹ́ kọ́ àwọn méjì àwọn kan máa gbé sókè Akíntóyè ní kíní. Ṣé mẹ́pẹ́ ń commit crime ni? Ilẹ̀ Yorùbá ti dúró, ń commit crime àti lólórí, ń commit crime pẹ̀lú gbélé tẹ́ ṣe. À ń sọ́nsìn tó bá yá ààyè yín, kò wọ́n ní sí pé mi ò mọ̀ pé bẹ́ẹ̀ ni, mi ò mọ̀ pé bẹ́ẹ̀ kò ní sí yẹn mọ́. Gọ́ọ̀lù máa ṣe ń tẹnu mọ́ là ń sọ fún yín. Ṣùgbọ́n wọn yá ní ẹṣẹ́ wọ́n ṣe báyìí, kò ní sí yẹn mọ́. Kò ní sí yẹn mọ́. Ó dẹ̀ yí àwọn ọjọ́ ẹ̀yìn lọ, gọ́ọ̀sẹ̀ yìí náà kàn ń lo irinṣẹ́ lásán ní ẹ̀rí gbogbo tó bá yá àwọn ayọwọ́. Ọ̀pá sọ sẹ́yìn, àwa kù wọ nìkan. Ṣé wọ́n lọ mọ orogun tó ránṣẹ́ tí ò mọṣẹ́ kọ̀? Nítorí ẹ bá rí ojú àárí, kò tí ìyá rẹ̀, bọ̀ díẹ̀díẹ̀ ni ó máa kàn yín lára. Gbogbo wọn ìyẹn náà fẹ́ ṣe ń sìn, wọ́n ti ń group media káàkiri, wọ́n ti ń fún wọn lówó káàkiri. Irú ẹ̀ ni Ṣokotẹ́
Ṣókótẹ́ ó dẹ̀ máa tẹnu ó ti tẹ́ already ti pẹ́ kò tẹ́ pé nígbà tó ń ṣe tíátà gan kò gbẹ́ òye jẹ́kújẹ tó ń jẹ́ politics òfin rò pé rọ́wọ́ mú but orú àwọn èèyàn báyìí wọn ní tó máa jẹ́ kò jẹ́ kán gbọ́n ó dẹ̀ ti ṣe kó tẹ́ báyìí ó ti tẹ́ lélẹ̀ ó ti tẹ́ tẹ́lẹ̀ náà reserve lọ́rọ̀ ẹ ò tó bá ti rówó náà ló máa ń yanu gbàgà bá yọ̀nà ilé ìdú àti mọ gbogbo style gbogbo yín tó máa tuntun fún yín lówó sẹ́gbọ́n máa ṣe yànyànyà ibi tó dẹ̀ kó yín lọ wọ́n ti ṣe lákọ̀ọ́kọ́ sílẹ̀ kò gbé wọn kò gbẹ̀yìn náà bọ́tẹ́yìn bá ti rówó kò sí kọ́tẹ́ ẹ̀ lè ṣe ẹ lè pọ́mọ ìyá yín ẹ lè pa bàbá yín ẹ lè pọ́mọ yín tó ẹ̀ bá ti rówó ó ní wàásù gbé yín wù but àjò yín lọ́wọ́ kò tí yà ni so ọwọ́ ẹ̀ náà ń gbé irú jáde ń sìn ẹ̀yà fẹ́ gbé bàbá tó ti ta ní proof pé olóṣèlú ló ń tẹ̀lé ìyẹn Akíntóyè ẹ̀wà ń pláàni ẹ̀wà ń dorí àwọn ọmọ tó wà lé ẹ̀wà gbé sórí social media tó wà ní orílẹ̀-èdè Yorùbá tó ń operate illegal lórí ilẹ̀ wa ẹ máa gbé fáwọn àti rédíò kọ́ máa pariwo káàkiri ẹ lọ pé sórí newspaper pé Tinubu ló ní gbogbo newspaper tó wà nílẹ̀ Yorùbá fún purpose òun náà kó rò pé òun gbọ́n ló jà wọ́n ti sọ fún òun náà mọ́ òun lágbára ní agbára tó nílé yẹn wàá ṣe wàá tẹnu Ọlọ́run fi jẹ́ kó tẹnu dẹ̀ máa tẹ́ tó yẹ gbogbo àgbàgbà lẹ Yorùbá látẹnujẹ irú ẹ̀ náà ni Bọ̀dé George yẹn náà ewu àbáyé tó yẹ pé títún bá wọlé òun akó lọ Ghana ṣẹ́ni báwọn àbáyé ò ṣe dẹ́rí kò lè stick to his word kò lè dúró lórí ọ̀rọ̀ ẹnu ẹ̀ ṣúrọ̀ àwọn àbáyé náà fẹ́ kí náà ń pè ní bàbá ṣáà náà ń pè ní àgbà ṣáà náà fẹ́ sọ ní sọ ẹ̀yìn ọba náà gbogbo yẹn wá kóra ń jọ ẹ wá sọ pé overrated wá ẹ lọ sọ pé ó lérò ọmọ bá yín kọ́wọ̀n ìjọ káàkiri gbogbo ilẹ̀ Yorùbá kó lọ máa báyìí gbogbo àwọn babaláwo àwọn oníṣẹ̀ṣe káàkiri kó máa fún ọ lówó káàkiri so kí ogbọ́n lè pọ̀ kí ogbọ́n lè sọ pé ẹ̀hẹ́n àti gbalẹ̀ Yorùbá ní ìbò lẹ ti fẹ́ gbà ń bolè báwo lẹ ṣe pé kí lẹ fi rìn báwo lẹ ṣe dé tẹ́lẹ̀ gbalẹ̀ Yorùbá ẹ̀ ń tọ́ra yín bò mọ́ ń sọ fún yín ẹ̀ ń commit crime ó ti ẹ̀dá ẹ̀ ń kó proof jáde fún ara yín ni a ní láti struggle láti get proof we have enough proof ẹ máa wòran kò tí yà ní Ọlọ́run tó ń rìn àfihàn ẹ̀hàn èyí náà mọ̀ ìtẹ́ pé ìtẹ́ máa jẹ lénìí tó kan ọmọ ọ̀yẹ́ ọmọ bàbá ẹ̀ ìran ẹ̀ kò sí ètò kan ẹ̀ sí ẹnìkan ẹnu ẹnìkan ló mọ̀ gbogbo yín nírìn àjò iṣẹ́ gbogbo yín máa tẹ́ ẹ má kan bùkù ẹ má rí ìdùnnú Ọlọ́run ní yọ́nú sí ìdílé yín ni because ìran lẹ́tàkù Ọlọ́run ní yọjú kò ní yọ́nú sí ìran yín rárá pé pé máa rí orí ẹ̀ wà láwọn ìdílé yìí pẹ̀lú àṣẹ Ọlọ́run ẹjẹ́ ara máa ṣe ó bọ̀ wẹ̀rẹ̀wẹ̀ ìjọba délé ti bẹ̀rẹ̀ ṣe ń tiẹ̀ kò tí yẹ tó bá yá ẹ máa rí níta gbangba kò tí yà díẹ̀ lòkù wá kóra wọn jọ ìrìn àjò tó ń rìn lábẹ́lẹ̀ mo sọ fún yìí òun náà ṣe ní kọ́ máa lọ create group káàkiri tó fi lọ penetrate àwọn groups káàkiri táwọn sọ fáwọn pé ẹ má ṣe ẹgbẹ́ ẹ má ṣe ọ̀kan wọ́n ní adélé tí ní ká má ṣe ọ̀kan pé everybody stop tí ẹ̀mí pọ́n fẹ́ lò yìí nìbọn tí a fẹ́ bẹ débẹ̀ ó dà pé kò yé yín ó dẹ̀ yé yín agídínú ọkàn yín ló ń da most of yín because ìrìn àjò yín gan most of yín nǹkan tẹ́ fẹ́ jẹ́ tẹ́ máa jẹ́ bẹ̀lẹ̀ ń wá bẹ́ẹ̀ sì ń parọ́ DIY tó ọ̀rọ̀ sọ pé ọba rí nínú lóde òun ní ó rí ọkàn ẹ̀dá tó bó ṣe rí nìyí so gbé tẹwà kóra yín jọ tó ń pè lábẹ́lẹ̀ ẹfẹ́ group ẹ̀yìn wọ́n tún kọ́ àwọn handicap náà wọ́n lọ bá wọn kan kóra wọn jọ ṣe bá àwọn handicap tẹ́ ń sọ ìṣẹ́ àwọn handicap kan tó dìbò tó ń sọ pé kan support Yorùbá nation wọ́n náà lè support Yorùbá nation pé àwọn fẹ́ lọ dìbò rí pé wọ́n ti fáwọn lówó pé Tinubu ti fáwọn lówó Sanwó-Olú ti fáwọn lówó àwọn àti tèkó àti tìbàdàn làbá sọ̀rọ̀ fúnfẹ́ wà lọ́wọ́ mi àwọn ilẹ̀ wọ́n sọ pé ẹ̀yàn fẹ́ ṣe àwọn yẹn náà bóyá fẹ́ sọ pé fi condition tó wà ní inú òjẹ́ kan lè think straight inú tẹ́ pé tó fẹ́ jẹ́ ǹsìn nìkan náà mọ̀ kọ́ wá wọn tí DRY ní fún wọn fọ́jọ́ wájú ìran wọn bó ṣe wà ní handicap bó ṣe jó nípèníjà yẹn ṣebí kan ní wọ́n wà ní France tó travel tó wà ní France ṣé bí wọ́n ṣe ń bẹ̀yẹn nìyẹn bọ́ gbogbo wọn àtẹnujẹ àwọn ti fún owó tó máa jẹ́ ǹsìn ló tán and that's it wọ́n á lò wọ́n á useless lóríṣiríṣi lágbọ́ tó ń ṣe pẹ̀lú wọn náà ṣe tó máa tún ní tó ń use and dump ní tó wá fún ilé ọ̀lẹ́ tó máa pariwo ṣé condition tẹ́ wọn ló ẹkẹ wà àwọn yẹn lẹ́yìn náà fẹ́ tẹ̀lé tó ń tàn yín ṣé kò tí yẹ wọn tí tàn yín tó
Mokinde work Babunde shop náà fi gbogbo yín ṣe mo kàn yàrá bá bẹ̀yẹn díẹ̀ ni because lè di gbogbo yín pátá la mọ̀ mí nítàn ó bá jàndíkà tó bá ti tagẹ̀rẹ̀ sírìn àjò yìí sí orílẹ̀-èdè ilẹ̀ Yorùbá ó máa fèsì òfin o fẹ́kẹ̀ mọ̀ ẹ̀ mí ní sọ́jú báyìí lọ ó máa fèsì òfin ẹ mọ̀ pé yes ilẹ̀ Yorùbá ó ti lédè tó ń tọ̀ yín yẹn tó bá mọ̀ tọ́wọ́n bá mọ̀ pé ilẹ̀ Yorùbá ò tí dúró ni kò yẹ káwọn gọ́fìnà máa ṣe mítí ni kọ́ máa kọ national anthem ilẹ̀ Yorùbá náà kò tí yẹ́yìn ni mo sọ pé wọ́n kàn torí wọ́n ti orí yín bomi gbóná ni ọmọ orogun ni ẹ̀ mọ́ṣẹ́ kọ̀ ẹ̀ nílàkáyè kò ń ṣàwọn nìkan wọ́n lọ yunifásitì gbogbo ẹ̀ náà lọ lábẹ́lẹ̀ báyìí gbogbo àwọn kí náà ti pè wọ́n àwọn mídíà jágajàga tó nídọ̀tí wọ́n máa háwó fún wọn ṣe máa tó máa gbó bí ajá káàkiri sí but kò tí nǹkan ta fẹ́ sọ dánwò ló bí yọ̀kẹ́rẹ́ ṣe tó bá rẹ̀ kó lóò lórí wà á rí consequence ẹni kò jiyàn lọ so díẹ̀ ní ọ̀rọ̀ àti máa sọ̀rọ̀ nípa ẹ̀yìn àmọ́ ní ẹ̀yìn sáré ẹran máa bẹ̀rẹ̀ látorí onírìṣà allegedly wọ́n ní òun fún wọn ní owó ògbé mílíọ̀n kalẹ̀ nǹkan máa pẹ̀lú àwọn ọba tó kù ní o kan lọ dominate gbogbo ilẹ̀ Yorùbá kan máa lọ bá wọn káàkiri ẹ̀ma ní kó bá rẹ́tẹ̀ kó máa lọ káàkiri mú kan wọ́n pé ṣé ẹ̀rí pé ẹ̀ ń tanra yín ṣé ẹ̀rí pé a jẹ́ pé gbogbo iná mọ́bìlì náà gbogbo iná ẹ̀kan kàwé ní ẹ̀kọ́pọlọ ẹ bá wò wá yín ẹ̀kọ́pọlọ Ọlọ́run ò dẹ̀ fún yín ni ọ̀tọ̀ ní kí wọ́n kàwé ọ̀tọ̀ ní kí wọ́n kọ́pọlọ làákàyè kan báyìí kò sí àfilẹ́yìn syndrome mímímí tí gbogbo yín ní kó jẹ́ mi nìkan máa gbóhùn ẹ̀ kó jẹ́ mi nìkan ẹ máa ṣe ra yín gbẹ̀yìn ni ilẹ̀ Yorùbá tẹ́yẹ̀ encroach mọ́lé lórí ó máa ẹlòmí lẹ́nu tẹ́ pé agé ìka àbámọ̀jẹ lẹ́yìn ẹ̀yìn ọba ṣẹ́yìn ọba lẹ́yìn ṣá ṣẹ́yìn pẹ̀lú ẹ̀yìn lọ́ba ẹ̀yìn ọba rádaràdà ẹ̀yìn tẹ́ pé ẹ̀yìn ṣiṣẹ́ fún slave master ní ṣebí lára yín olórí burúkú ọba torí yẹn náà tó ń kúnlẹ̀ fún Dàpọ̀ tó ń kúnlẹ̀ ṣọba alẹ́ kí n ṣọba náà ṣebí proof nìyẹn ní gbogbo àgbáyé rí kí n ṣọba wọ́n ń lò yín kẹfì terrorize àwọn citizen yín nínà ọba torí ẹ mọ́ mọ́ náà US ló ti wà náà mọ́ mọ́ nígbà tó fi jọba Fatai ló ń jẹ́ náà mọ́ mọ́ iná àtẹ́jọ́ lórí adúrálẹ̀ sẹ́gbẹ̀ ara wa ní náà ní ẹ̀ Fatai ní ọba yẹn kó tó fi tiẹ̀ tó fi kọ́ ibi tó ti máa ń ṣe pàtí yẹn hall ló fi ti ẹ̀kọ́ nítorí ń bẹ̀ yẹn kẹwò wọ́n sọ pé kò sọ́ba nílẹ̀ Yorùbá kò sí ẹ̀yin Yorùbá jẹ́ ká lajú ẹ̀rí pé wọ́n nù kò sí gbogbo wọn ṣẹ́rí àwọn onírìṣà gbogbo wọn bẹ̀rẹ̀ tó máa ti lọ sílẹ̀ ọ̀dọ̀ Fúlàní wọ́n máa ń kúnlẹ̀ ni o wọ́n máa ń kọwọ́ sẹ́yìn wọ́n máa kọwọ́ pọ̀ sẹ́yìn ni o bẹ́ẹ̀ torí wọ́n burú báyìí ni o tó máa gbádé tó máa fi máa wárílẹ̀ fún Fúlàní o ní gbogbo àwọn báyìí tẹ́ pé tó ń pè lọ́ba àwọn tó ń pè lọ́ba because wọ́n ń ṣọba wọ́n máa kọ́wọ́ kùn sẹ́yìn báyìí tó máa tẹríba fún Sudan of Sokoto lórí ilẹ̀ tí yín kẹ́mẹ́ pé wọn ò ní làákàyè rárá èèyàn Fúlàní wá sórí ilẹ̀ tí yín ó ní oil well àbí oil block bí 12 lórí ilẹ̀ tí yín ẹ máa ponú o ẹ̀pọ̀nú gan ẹ̀pọ̀nú ẹ̀ nílàkáyè ẹ̀ lè níná because ẹ tó bá ti ń bá Sátánì jẹ tẹ́ pé kò nífẹ̀ẹ́ ìran ẹ̀ ìwà ẹ̀lẹ́ ń wù ẹ̀ tún wù wá pé ẹ̀ kì í ṣe original ọmọ Yorùbá ẹ̀ ń ṣe rárá ó ní màmá ṣe sọ pé think Yorùbá first ẹ̀ ní èyí ń tààrọ yín dànù búra pé ẹ̀ kì í ṣe original ọmọ Yorùbá kan tó fa nìyẹn ẹjọ́ máa lè ló pọ̀ jù nínú yín gbogbo èèyàn bá imú sọ fún ẹjọ́ máa lè ní ló pọ̀ jù ṣe bá wọ́n sọ pé nínú ààfin àtọmọ àlè àti gbogbo ẹ̀nà ń tọ́pọ̀ nínú ààfin sọ máa lé bẹ̀lẹ̀ yín yìí àwọn ilé tó jọ yẹ ti pa wọ́n ẹ ti báyé wọn jẹ́ wọ́n fẹ́ kóra wọn jọ ń sìn Gani àtẹ́báríkẹ́ Gani Adam àti overrated wọ́n play game pé wọ́n bára wọn jà wọ́n fẹ́ infuse ara wọn pọ̀ ń sìn àwọn tó fẹ́ gbalẹ̀ Yorùbá nation so àwọn ọba ẹni wọ́n wá kóra wọn síwájú wà láì ẹ pẹ́ lẹ́wọ̀n ju tọ̀bọ̀ lọ ẹ try ẹ̀
kò yé yín ni wọ́n tì yín ni kò yé yín ọ̀tẹ̀ lọ bá lọ́ọ̀yà yín ẹ lọ bá adájọ́ ẹ lọ wádìí lọ́wọ́ ẹ lọ wádìí ẹ̀wá ní tẹ́bá kó gbọmọ Yorùbá bọ́ta tí ó gbọ́ máa sọ pé náà àwọn táwọn fẹ́ lélẹ̀ kò síbi tẹ́ fẹ́ gbé gbà ẹ lọ bá lọ́ọ̀yà ẹ lọ kó lọ sàrà fún yín dáadáa ẹ ń tọ́ra yín ilẹ̀ Yorùbá ti dúró ó dẹ̀ ti ní sovereignty ó dẹ̀ ti ní ìjọba ẹ dàkẹ́ lọ tó láì lẹ́yìn lọ́nà tó bá já àwọn ọmọkọ Yorùbá bẹ̀ ní ohun òyìnbó tó bá wù ọ máa lè o lè síbẹ̀ sí o lè jèrè ilẹ̀ yẹn ò ní gbé ẹ̀ nínú àwọn governors yẹn tó jẹ́ PDP ni mo fẹ́ yan kò ti máa sọ́jù àmọ́ ẹni tí mo ti get information yẹn lọ́wọ́ ẹ̀ kó tó di governor ló ti sọ pé Yorùbá nation wò òun ṣùgbọ́n tó ń bá wọn àkóhun tí ẹ̀ kọ́kọ́ wí ní election ilé iná tó má dẹ̀ yá àjọ ìwọ̀n ẹ̀kọ́ tó sọ ni mo sọ fún yìí ẹ̀kọ́ tó sọ lára àwọn governors ẹ̀kọ́ tó sọ mo sọ fún yìí òun náà wá débẹ̀ tó ń ṣe kúbẹ́kúbẹ́ bí èkúté ilé káàkiri it's a pity pé irú yẹn tó mọ̀ òótọ́ tó dẹ̀ ń play along on the devil's line àwọn demons yìí tí ò yọrẹ tọ́nà fi ẹ́ sípò kó fi ṣe ohun ẹ lóore ní kó ṣe kó máa fi tọ́jú ara ẹ nìkan àtàwọn ibi tí ẹ nìkan àwọn selfish people interest ẹgbẹ̀gbẹ̀ ó tán táyé tẹ́nìkan ò lè bàjẹ́ tẹ́nìkan ò lè dá gbogbo àwọn ìdè rádaràdá yẹn èyí rò pé ń bá tọ́ àwọn èèyàn jẹ́ ní ẹlọ́wọ́ ọmọ tí yín náà èwo ló gbádùn nù wọn èwo ló ṣe ríro inú gbogbo wọn ṣìbó lẹ fi ń túnù wọn hub ó lẹ fi ń gbé wọn sókè rò pé èèyàn ni wọn ṣe èèyàn ó ṣe àìkọ́tẹ́ ìnàmbá wọn tẹ́ ń bá gbogbo fèsì inú ilé tẹ́ pé èyí gan inú yóò dùn ilé yóò dẹ̀ ní dùn láyé máa fi parẹ́ ìbànújẹ́ náà máa jẹ́ fún yín ìbànújẹ́ because ẹ̀ ń banú àwọn kan jẹ́ ni ẹ̀ ń bayé àwọn kan jẹ́ ẹ wá ní tìyàn àdá àwọn ẹyọ tọmọ yẹn àdá ìbànújẹ́ náà ló máa pẹ̀yìn náà ìmú ẹ̀ pé ọlọ́mọmọ̀ sí ọkàn yín le ni bí ti Fáráò gbogbo ń dẹ̀ máa parun ọlọ́run sí ọkàn yín le ni ọlọ́run tí ń dẹ̀ máa parun ọlọ́run fẹ́ fi hàn pé òun lọ́lọ́run lòun rìn pèsè òun ọlọ́run tó wà láyé jọ yẹn òun ọlọ́run tó yìí wà ń sìn ó sì wọ́n gbogbo yín lè ṣe náà lẹ́ Yorùbá ìjọba ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ pó ti dúró kọ́ àti bẹ̀rẹ̀ ìjọba wa so ọ̀rọ̀ ti dúró kọ́ ní mátánsì tẹ́yìn bá mọ̀ pé yín strong ni ṣe bá ti kú wíìnì lẹ́kọ̀ọ́ òbí náà wíìnì lẹ́kọ̀ọ́ náà bọ̀bọ̀ tó bá Sanwó-Olú ṣe kìbó wíìnì ó wíìnì náà fi Yorùbá fi bò yẹn kìbó tún wíìnì Sanwó-Olú ṣe bẹ́ẹ̀rì ìgẹ́ ẹni sáwọn èèyàn lè wá ń sọ pé àgbààgbà àwọn ilé fẹ́ tẹ̀lé àwọn tẹ́ pé ẹwù bí ilẹ̀ Yorùbá ṣe rí ibẹ̀ náà wà for 8 years 16 years wọ́n ti ń rule tí wọ́n rí ọkọ̀ ṣáwọn yẹn náà àwọn fẹ́ gba Yorùbá nation sí àwọn fẹ́ ṣe kìíní kan níbo ẹ̀yìn ń dọ̀tí ẹ̀yìn olóòrùn gbogbo yìí níbo lẹ́ ń bọ̀ ìdọ̀tí yín ẹ máa gbé padà lọ sí ilé ìyá yín nílé bàbá yín ni new foundation lélẹ̀ Ọlọ́run ló gbé kalẹ̀ àdẹ̀lẹ̀ kó dẹ̀ àlè kẹran mérò mọ́ nínú a máa yọ kanda kúrò nù rẹ̀ sí a máa yọ bí tàbá lè yọ dènù ilé tó bá dẹ̀ fojú pamọ́ Ọlọ́run àmà fi wọ́n hàn bọ́lọ̀ ṣe fi wọ́n hàn sí àwọn tó fojú pamọ́ bí ọ̀rẹ́ tó dẹ̀ jẹ́ pọ̀ ta ni wọ́n tọ́lọ̀ fi wọ́n hàn sí ló pọ̀ jù gbogbo ti mọ́ ok kílẹ̀ ok tó bá jẹ́ pé ilẹ̀ Yorùbá ti lò kílẹ̀ wọn sá káàkiri fún ok kílẹ̀ wọn ká tẹ̀ kò yẹ kó káyín lára náà kò yẹ kẹ́ kákún kí ló mọ́ ọ̀gá yín sá káàkiri ó ti sáàkiri gbogbo àgbáyé ó ti sọ ti padà wálé ìwọ sọ pé ìwọ lágbára ìwọ ni chief of army staff mi fẹ́ sọ̀rọ̀ débẹ̀ yẹn a tó yí ẹ̀ tó bá yá a tó yí ẹ̀ most of all these people tẹ́ ń wò yẹn ọmọ Yorùbá ẹ̀tàn nọba dé wọ́n tán bá tàn sórí ibu ni eléyìí ò ṣe politics ìran Yorùbá ti dúró wọ́n ṣe fẹ́ bọ́n ẹ máa ṣe ìjọba ilẹ̀ tuntun yìí lọ Yorùbá yìí tí template ẹ̀ ọwọ́ mua nìkan ló wà template ọ̀nà máa tẹ̀lé àwọn ilé ìtàn rí nǹkan ṣe for the past 60-70 years ilé ìtawó lọ́wọ́ gan ṣe gan sẹ́fẹ̀ ó bàjẹ́ lójú wọn wọ́n ta lójú wọn wọ́n jí gbogbo ẹ̀ lójú ara wọn àwọn náà jí láàrin ara wọn náà ba gbogbo ẹ̀ jẹ́
wọ́n destroy. Sáwọn yẹn lè wọ́n sọ pé àwọn àgbààgbà ń sin wọ́n ti ṣe Yorùbá nation bó náà ń ṣe Yorùbá rere náà ń bá wọn wù. Sáwọn olórí burúkú wọ̀nyí pẹ̀lú àwọn ọmọ wọn tó ń tírèèni àwọn sáwọn gọ́ọ̀nà ń dọ̀tí gbogbo wọn àwọn rádaràdà yìí. Sáwọn yẹn lè wọ́n ilẹ̀ Yorùbá sì yá ti kọjá Nigerian thinking lè gbé Nigerian thinking bí Nigeria ṣe máa ń ronú lè gbé wálẹ̀ Yorùbá báwa ṣe ń ronú ọ̀tọ̀ bí DRY ṣe ń ronú ọ̀tọ̀ IYP bọ́ ṣe ń ronú ọ̀tọ̀ àwọn olóṣùgbọ́lé dirty life yẹn mọ́ àwọn demon lifestyle yẹn kò sí ilẹ̀ Yorùbá sí ilẹ̀ Yorùbá pápátá wọ́n á rò pé bóyá pátì ní abáfẹ́ kóra ẹjọ́ pátì bó lẹ́wọ̀n tó mẹ́lẹ̀ ń bọ̀ iṣẹ́ mọ̀ bọ́ ìfẹ́ ṣẹlẹ̀ ṣọ́nà ilẹ̀ Yorùbá ni tí gbọ́n ọkọ̀ ẹ̀ṣẹ̀ máa gbọ́ ni so ní bẹ̀lẹ̀ gọ̀nàgọ̀nà gbogbo ń ṣe káàkiri ìṣe pìtì pé ẹ̀yin ọ̀dọ́ ẹ ṣọ́ra yín mo ti sọ fún yín lóòótọ́ ẹ̀yin ọ̀dọ́ púpọ̀ ló yẹ kẹ́ mọ̀ lóríṣiríṣi bó ṣe ń lọ wọ́n wà in control of media nílé everywhere wọ́n media tó bá gbé èèyàn bá wà máa lọ dà wọ́n láàmú máa lọ sí the license wọn gbogbo ńlá mọ̀ but ẹ̀yin náà wà lọ́pọ̀ ní kẹlú di sípà ṣé information tó sọ fún yín ṣó make sense ṣá ń tọ́ sọ sí àṣọ make sense ṣá ẹ̀dẹ̀ tí lọ́wọ́ caliber àwọn tó ń wà ń bẹ̀ tán náà ń padà náà ṣe yẹ báyìí ẹ lọ́wọ́ caliber they are all thugs and criminals and àwọn deceitful people ní gbogbo wọn wọ́n lè deceive yàn deceiving ní gbogbo wọn àwọn tó wọ́n ní record wọn ò ní local standing anywhere wọn ò ní local standing rárá represent ìran Yorùbá in anywhere wọn ò ní because they have dirty hands gbogbo lọ́wọ́ wọn dọ̀tí pápátá wọ́n sọ pé ẹ̀yin kóra yíjọ wọ́n kó wọn náà wà sórí ẹlòmíì àwọn proof tán wá tẹ́lẹ̀ tá máa tàrò pé kò tí tó ẹ ti bá wa kó jáde dáadáa ó ti wá yé wa dáadáa ẹ ti bá gbé jáde wọ́n ní ẹ̀ kóra yíjọ ẹ̀yin tán bá tàn níbi tá padé lé ní ó sọ fún ẹ̀yin youth àtàgbàlagbà àti anybody ẹ̀ commit crime lórí ilẹ̀ Yorùbá ó bá jọmọ Yorùbá wà face consequence ó bá járàdá wà face consequence no matter which tribe tó ti wá because this is a sovereignty country àti ní sovereignty wà só ẹ̀ lè ṣe yamayama tẹ́ ń ṣe náà jẹ́ lè gbé wá ó tó yín fẹ́ encroachment tẹ́ ń wò ní pé been long time láti participate pẹ̀lú lẹ ìlú Algeria jàkàjàkà yẹn wàdí tí yọra wa kúrò bí àti ká ń ṣara wọn mọ́ so ìwà yẹn ẹgbẹ̀sọ̀hún ilé tó ń tọ̀ yín bàbá gbégbẹ̀ tó ń tọ̀ yẹn Tinubu ó máa tọ̀ yín pa náà ni ẹ ti dé ṣíṣí tó máa ń bá bọ́tí wọnú ògò ni tàbí èṣìṣì tó ń bá òkú wọnú sàárè ni èṣìṣì tó bòkú wọ sàárè ni mo ní kíkan hí tí iṣẹ́ tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ sí ní ẹ̀ nílẹ̀ Yorùbá mo fẹ́ gbogbo aká fara balẹ̀ tí ìjọba wa délé bá ti sọ tẹbá ti gbọ́ lẹ́nu màmá wa kò ti tán ìjọba délé wọn máa sọ intervention next rẹ̀ ẹ fi gbogbo ògìrìgìrì tó ń ṣe gbogbo tó ń ṣe wọ́n oṣù pé gbogbo property oní property tó ti acquire nílùú ìrìn náà ń sá làwọn fẹ́ cover up tó wọ́n fẹ́ lo ẹ̀yin youth kẹma lọ tapa sí ìran yín ẹ̀yin náà fẹ́ lò ẹ̀yin handicap yẹn náà fẹ́ lò wọ́n kó yín jọ wọ́n fún yín ní 5,000 àti gàrí kan sìn inú yín dùn ṣé wọ́n fún ìgbà election ni ṣé ẹ̀ tí jẹ́ tán ni ẹ dáhùn ṣé ẹ̀ tí jẹ́ tán ẹ dáhùn ilẹ̀ Yorùbá ilé kò ní sí ẹ̀sìn kankan tó máa kó anybody lẹ́rú ẹ̀sìn mùsùlùmí kan náà ẹ̀sìn kìrìsìtẹ́nì kò lè kó anybody lẹ́rú nílẹ̀ Yorùbá ayẹyẹn òyọ afẹ́kí gbogbo ọmọ Yorùbá mọ̀ yìí ẹ jẹ́ ká máa tọ́ bá ṣe ń tọ́lọ ẹ̀ tó bá yá ẹ̀kọ́ tí fojú múmú hàn á tó fojú múmú hàn sí lẹ́fì máa mọ̀ pé yes Ọlọ́run ló ń rìn kò ń ṣe èèyàn àwọn ilé plan láti kó wa sí oko ẹrọ ẹlẹ́ẹ̀kejì tó ẹ̀nà sí blog gbogbo
media, anything information. So ẹ jára yín brain. Ẹ jẹ́ kí gbogbo wa ta mọ òtítọ́ àti òdodo ìrìn àjò yìí. Ẹ dìde, ẹ má jẹ́ kí ẹnìkan kan deceive yín rárá. Níbi tá bá dé àti rí a lot of experience for the past 3 or 4 years àti bẹ̀rẹ̀ ìrìn àjò yìí. Tó bí pé àgbàlẹ̀ wa lénìí. Ṣé má kó idea yẹn wá, gbogbo àwọn onídọ̀tí yẹn má kó wọn wá, ẹ má jẹ́ kán dúró ara wọn, kán zip ẹnu wọn. Èyàn ọba ni mo fẹ́ wọ́n tó ń fẹ́ máa lò yìí. Ọba kí lórúkọ ẹ̀, máa ní Ọ̀jájá yẹn, Aláké, gbogbo yín pátá, tẹ́ ń dagboru lábẹ́lẹ̀, ẹ wá gbórí pamọ́. Bí ẹ̀dá ò rí yín, Ọlọ́run ọba òkè máa rí yín. Ọlọ́run ọba òkè tó rí yín ló ń sọ ọgbà àṣírí ẹ̀yin ọba yìí. Èyí tẹ́ ìjí ṣọ́ tẹ́ pé politician ló ń lò yìí, kẹfì kó ràn yín lẹ́rú. Ṣé bọ́bọ́ sọ́jú ló fi wọ́ síbẹ̀ Aláké? Ìwọ ilé ti kìíní bọ́ìbọ̀ ìyàn ọbọ̀ nínú iṣẹ́ bọ́ìbọ̀ Tinubu nìyẹn ti. Ṣé sáwọn ilé náà ń pè ní leader, àwọn gbèsùgbèsù gbogbo wọn pátápátá àti ilé tó ní Sudan ló ti wá yẹn. Ibu rádaràdà ṣe àwọn tó ń pè ní àgbàgbà tẹ́yìn pè lágbàgbà ní ẹ̀rípa àwọn ilé afọ́kún fún gbému ló pọ̀ jù ní wọn. Ta ní lákàáyé ẹsọ́nù gbogbo wọn? Àwọn tí lákàáyé ẹsọ́nù wọn ti pa wọ́n. Àwọn Bọ́lá Ìgè wọn ti pa wọ́n. Àwọn tí yẹ wọn sọ pọ̀ bẹ́ẹ̀ wọ́n ti pa wọ́n. Àwọn gbẹ̀sùgbẹ̀sù onídọ̀tí ẹ̀ bá Adéṣínà àbí gíná jẹ́ Adébánjọ gbogbo àwọn rádaràdà yẹn tó jẹ́ pàtẹnujẹ tí àtẹnujẹ gbogbo wọn wà tó fi dórí gbogbo àwọn ọba yẹn ló wọ́ sí. Kò sọ bá ńlẹ̀ Yorùbá ẹgbàgbé òsì kò sì fẹ́ ṣe eré ẹni gbogbo wọn sá àwọn tó ti ṣe gìrìgìrì tẹ́lẹ̀ àwọn onírà ìṣe gìrìgìrì mọ́ eré tó ń sá sí nìyẹn. Àwọn akẹ́wọ̀ ọmọ orogun tí ò mórí wà lọ bá wọn kọ̀yà wọ́n wá ń tì wọ́n síta wọ́n náà ṣe àwọn bàbá wa àwọn ọba wa àwọn kìnnìkan níbo ta ní ẹ̀ ta ń rádaràdà tiẹ̀ ìwọ àti ta ní ẹ̀ ìwọ wò. Ó mà ṣe wọn pé Yorùbá ti kẹ́ran mérò ti pẹ́ tá tètè fura. Afura náà but culture wa náà fi kó wa lómi ọbẹ̀ ẹ máa respect àwọn bàbá wa àwọn ìyá wa ohun tó bá ti sọ ní fáyà láàrin pé olóògbé wọn àti wọn nílà káyè tó kómi ẹyọ kan wọn ní ẹyọ kan kómi wọn ni. Òbílẹ̀ Yorùbá ṣe rí ẹ̀wọ̀n sọ pé ẹ̀yin náà fẹ́ ẹ̀wọ̀n ní Yorùbá nation sí ẹ̀yin bàbá wa nílẹ̀ Yorùbá níbo ní bíbélì ti jẹ́ bàbá ta ni ìyá ta ni. Ẹni tó náà fi rán ló ń rìn ó dẹ̀ ní mú àkóso nǹkan tó fẹ́ ṣe sí ó dẹ̀ ti gbà ojú dẹ̀ tì kí wọ́n ti sọ fún yín ta kò sí nǹkan tó fẹ́ sílẹ̀ Yorùbá ti dúró ẹgbẹ́ ibi tó bẹ̀ kẹtẹ̀ lọ agídúnlé tẹ́fẹ́ sí yẹn yẹn lè máa rí ẹ̀tẹ́ láìpẹ́ láìjọ ẹ máa rí ẹ̀tẹ́ ẹ máa fàtẹ́ tẹ́ẹ̀dì mostly wàhálà ṣẹ́rẹ́ ìyẹn ọmọ orúgbìn yẹn gangan la máa dì pẹ̀lú jù tí wọ́n kún wọn yẹn níṣẹ́ tí wọ́n ní mọ́kọ̀ yẹn ẹ̀yin gógó lè máa jẹ̀yà yẹn jù. Ìgídẹ̀ ẹyẹ́fò tó bá dẹ̀ wọ́n ti jáde àrùn àwa wo bí tẹ́fẹ́ sọrí sígbà yẹn wọ́n sọ fún yín sí ẹ̀gbọ́n ilé ọkọ̀ yìí náà sí ìjọba ilẹ̀ Yorùbá wọ́n kọ́ èyí sí wọn ṣe báyìí tẹ bá pọ̀ tẹ bá ti wá pọ̀ gan yẹn àwa sọ pé àwa la gba Yorùbá níbo yín kí ókè bá lè fẹ́ ṣe gan ọ̀sẹ̀ ẹ pẹ́lẹ́ wọn mi ì fẹ́ sọ jù bẹ́ẹ̀ lọ mi ì fẹ́ go in detail on that but the truth will soon come out kọ́dún máa sọ fún yín nìyẹn. Èmi ìmúkọ ní wọ́n á hìt yín fún ọ̀rọ̀ wẹ́rẹ́ tí mo ra gbọ́ èmi so ẹjọ́ gbogbo ẹ̀tẹ́ lọ ń ṣe political party káàkiri ẹ̀ lọ ń ṣe ní London ń ṣe káàkiri gbogbo bẹ̀ sí ní fóòmù ẹgbẹ́ dáadáa ibi tó fẹ́ gbà wọlé nìyẹn wọ́n wá ní gbogbo ẹgbẹ́ kan lélẹ́ yọ àwọn Yorùbá ní ṣe níbo ẹgbà bẹ́ẹ̀ eléyìí ní structure eléyìí ní foundation oṣù dáadáa eléyìí ní structure ní foundation complete one ní ó pé Ọlọ́run gbé fún yáyẹn ó kún bámbàm tí màmá ti sọ ní rí òtòṣì ọmọ Yorùbá ẹyọ kan àfikẹ́ máa rí ètò wọn máa lówó sí ni òtòṣì ọmọ Yorùbá ẹyọ kan ní rí ilé tó bá wà ìmọ̀ máa lówó sí ni ẹ̀yin gbẹ́gbẹ́wẹ̀ wọ́n ń ta ìran yín fún Fúlàní wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe yàlà yòlò lórí ilẹ̀ Yorùbá àwọn ọmọ Yorùbá wá di oníbàárà ẹ̀wà ní láwọn ọba àdánù olórí burúkú kọtẹ kóra yín jọ olórí burúkú gbogbo yín ẹ̀rí pójú ó yẹ kójú máa tì yín ẹ̀tún fún olówó kan lọ ṣèrán yín pa ẹ̀fún olówó kan lọ pàrán yín
kẹ́yìn fi lè rí ìgbé ayé òfò lẹ́ ń gbé ẹ̀ta ayé yín gan òdùn tẹ́lẹ̀ ayé yín gan òdùn mọ́ yín bọ́ ìtìjú nílẹ̀ ń bò mọ́lẹ̀ ìtìjú yẹn Ọlọ́run ti ṣe síta already fún wa yẹ̀yẹ́ lókù tẹ́ máa ṣe báyìí sí gbogbo ẹ̀yàn ọba yẹ̀yẹ́ ló dẹ̀kù ẹ máa wòran yẹ̀yẹ́ yín lókù báyìí sí yẹ̀yẹ́ yín lókù yẹ̀yẹ́ wọ́n fi ń pìtàn yẹ̀yẹ́ yín lókù báyìí ṣe ní ẹyọ lórí burúkú kalẹ̀ ni àtẹ̀yìn àgbààgbà àgbòfà àgbà dánù àgbò lórí burúkú ẹ̀yin olùsí gbogbo afọ́kúngbẹ́mu yìí odidi ìrandẹ̀ ìparun ìran yín parun inú ilẹ̀ tí ń rejoice ṣe rí pé ẹlẹ́dà tó dá yín sílẹ̀ ayé gan ṣé orí ẹlẹ́dà ẹ̀gan dùn mọ́ yín ni orí ẹlẹ́dà yín ẹlẹ́dà tí orí pé ẹ ti fa yín lẹ̀ fún Sátánì demon ti control life yín demon ti control life yín nínú ayé àfọ́bà fílẹ̀ lọ yìí lẹ́yìn tún ṣe gàràgàrà ẹ̀yìn tún ṣe gàràgàrà ẹ̀yìn wo ẹlẹ́yìn kóra ẹ̀yìn jọ ẹ̀yìn náà ó lè gbà ní owó aráàlú lẹ́ẹ̀ná ẹ̀ẹ́dẹ́kọ́ ọmọ Yorùbá sí gbogbo yílà yìí ló tó wà lẹ́nu gbogbo lẹ́wọ̀n lẹ́fà gídígbà ilé ìtẹ́fà gídígbà lẹ̀ tẹ́ pàyẹ́ ìtẹ́pa ọmọ ẹ̀ gbogbo ìlú kèsì ẹ̀ wà nílẹ̀ gbogbo ilé ìtẹ́rán lọ lóyìnbó tẹ́ máa ìgbàlẹ̀ gbogbo wà nílẹ̀ gbé wọn ẹ̀rọ sí ní ẹjẹ́ nǹkan kí kàtà ní níwájú Ọlọ́run ta ní gbogbo yín gbogbo èèyàn pápá lẹ Yorùbá pápátá tó bá rí ọ̀tàpá gbogbo yín pápátá ta ní níwájú Ọlọ́run Ọlọ́run sọ pé òun rìn kan ẹ̀yìn ní ẹ̀yìn tí ní báwo ẹ̀yìn láì dí àbì kan ìwá tí ní kọ́nà gbogbo àwọn oníṣẹ̀ṣe kọ́ lọ máa fún wọn lówó kọ́ máa lọ sọ́mọ́ kọ́ máa dà sí ṣèbí fáma ẹ̀ṣẹ́ àmájọ fámọ́lẹ̀ kí ni fá sọ fún yín ní kẹ béèrè mo ti fá sọ fún yín ní kẹ túmọ̀ ẹgbẹ́ ìtọ́nà yín wọ́n tọ́ ifọ̀ ń ṣe èké ẹ̀ tó bá bá yín dá fún èké náà ló máa pòun náà àtẹ́ntú dífà yẹn ó ṣe mí láàánú pé àwọn oníṣẹ̀ṣe wọ́n wà náà tó ń sun adébítadé tí wọ́n kì í ṣe nǹkan wọ́n ń ṣe nǹkan tó tọ́ nítorí owó tọrọ kọ́bọ̀ tó wá ti fún mi ní mọ́tò àbí ní kékeré kan fẹ́rẹ́ ọ̀kadà lásán á kàn ṣe rádaràda tó yẹ kó gbé fún àjòjì tó yẹ kó gbé fẹ́ lòmíì tó máa fi bá yé ìran ẹ̀jẹ̀ ló máa gbélé wọn lọ́wọ́ ìwà náà tó balẹ̀ Yorùbá jẹ́ ẹ̀yìn oníṣẹ̀ṣe gbogbo wọn kọ́ pàápàá gbogbo wọn kọ́ balẹ̀ Yorùbá jẹ́ jù àwọn oníṣẹ̀ṣe kò sàn àwọn oníṣẹ̀ṣe lọ support àwọn ẹ̀sìn àjòjì yìí méjèèjì gbogbo pátá wọn máa rí fọmọ́nù church wọn eré àgbé nǹkan sínú máa pẹ̀lú ọ̀nà bàtẹ̀ ká ló ń ṣe fún wọn wọ́n dẹ̀ kàn dẹ́mẹ̀yìn níta gbangba bọ̀tẹ̀yìn lẹ́ ṣe fún wọn kọ̀rọ̀ mo sọ pé oníṣẹ̀ṣe ilẹ̀ ba ilẹ̀ Yorùbá jẹ́ ilẹ̀ bàjẹ́ jù ó dẹ̀ ṣe mí láàánú pé àwọn bàbá tí wọ́n gbé iṣẹ́ ilé yín lọ́wọ́ tán fi gba Yorùbá kúrò lóko ẹrú ẹ̀yin wá ń lò ó kán fi kó Yorùbá lóko ẹrú lẹ́yìn ń lò fún ẹ̀yin oníṣẹ̀ṣe lẹ́yìn gbogbo lẹ Yorùbá pápátá iṣẹ́ tẹ̀ ń ṣe nìyẹn wọ́n torí ìjẹkújẹ tẹ́bá rí most of náà yífà yẹn náà gbé yìí at the end of the day ilé ayé rádaràdá ni at the end of the day òtọ́ náà tó lóhun rìn ó gbà àwọn kan náà dìde nínú àwọn oníṣẹ̀ṣe ó gbà àwọn kan dìde nínú ìrìn àjò Ọlọ́run tún gbà àwọn bá mi dìde nínú ìrìn àjò yìí tó ń bá wá ní ìrìn àjò yìí Ọlọ́run gbà àwọn elite onílàkàyè wọ́n gbé wọn dìde sí ìrìn àjò yìí Ọlọ́run wá kó àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀dọ́ wá jáde bẹ́ẹ̀ mo sọ fún yín ń tẹ́ bá rí lè ní ọ̀dọ́ ló ń ṣe jù lórílẹ̀ DRY Ọlọ́run ti ń kó àwọn ọ̀dọ́ dìde òkú ń ṣàwọn ọ̀dọ́ tí wọ́n rí ọ̀rú ìwọ̀rẹ́ ọ̀rá wọn ní dọ̀tí rádaràda táwọn ilé ìmọ̀kan máa tọ̀yìn mọ̀kan lọ waste life ní ẹ̀kan dàbí spanner tí mẹkáníkì bá lò tó bá ti kán bá kàn sọ́nù ni kò ní kíá bẹ́ẹ̀ náà ṣe ń ṣílé ayé bọ́ ṣe ń lo life ní nìyẹn ẹlẹ́yìn worship èèyàn kan tí ẹ̀ ní làkàyè rẹ̀ ìjọba yín brain Ọlọ́run tó dẹ sáyé kò dẹ́ nítorí ẹni yìí náà ilé ayé ló bá pàdé mo fẹ́ ṣàlẹ̀ ẹni tó ń pè tó ń gbọ́n tẹ̀lé lẹ́yìn ilé ayé ló ti bá pàdé Ọlọ́run ò dẹ́ ẹ̀dá mọ́ ilé ayé ló ti bá pàdé ìwọ́n ni wọ́n wù lákàyè pé ṣéyàn gidi lé dàbí èèyàn burúkú ni ẹ ní ṣe yẹn ẹ máa fọ ló gọ́gọ́gọ́gọ́ pé màálù tó fẹ́ lọ pa ní lágbo ẹran lódò ẹ ní làkàyè ètò ní làkàyè díẹ̀ kẹ́ṣí no this thing is wrong kẹdúró lórí pàtí òdodo
kẹ̀má mi kò pé ìjà ọlọ́run tó dá mi sílẹ̀ ó dé mi náà sílẹ̀ ayé wá fún kankan ní náà kò ṣe kí wọ́n máa ṣe bọ́ tẹ̀lé ẹnìkan náà kò ṣe kẹ́nìkan tí ò lọ́pọlọ máa tẹ̀lé máa gbọ́ nǹkan tó sọ èmi kan tó náà ń dá ó fún wọn náà ní ọpọlọ tiẹ̀ náà ó ṣe lò ó kó ló discretion ẹ kó tó ṣe nǹkan kò tẹ̀yìn most of you ní ìmọ̀ tó ń ṣe yín ẹ̀kàn tẹ̀lé ní ẹ̀kàn díjú máa rìn ṣá ẹ̀yin ọ̀dọ́ ẹ̀mú bá ẹ̀yin wọ́rí ọ̀há àtẹ̀yìn ọba rádaràda oníranì tó wọ́n máa ti kó sí agbádó fún wọ́n máa ti halẹ̀ ládùúgbò àtún rẹ̀ pé èèyàn kan gidi òun lọ́ba torí yẹn mo mọ̀ tó náà kúnlẹ̀ it's a pity kó ṣe òní wọ́n lọ́n ṣe bẹ́ẹ̀ wọ́n pọ̀ káàkiri àwọn alákẹ́ tó máa ti lọ́dọ̀ fúlàní wọ́n máa ń tẹ́rí bá ní ẹ̀yìn wo tẹ́yìn pọ́nlé wọ́n máa káwọ́ pọ̀ sẹ́yìn bí pọmọpọmọ báyìí láwọn wò ẹ lọ wo yẹ̀yẹ́ wọn ẹjọ́ tó wá sọ yẹ̀yẹ́ wọn fún ṣẹ́ rí tó bá tún wá rí àwọn ọmọọṣẹ́ òyìnbó ọmọọṣẹ́ ni mo pe kí ni mo pe mí àwọn ọmọọṣẹ́ òyìnbó yẹ́sà ọba yín yẹ́sà ló máa ń ṣe bí ajá yẹ́sà àti ilé ìtẹ́ pẹ̀lú lórí náà ṣe yẹ́sà náà lórí burúkú tẹ́yìn gbogbo ń pọ́nlé àwọn tẹ́yìn pẹ́ tẹ́ẹ̀tẹ́ ẹ̀bù mọ́ pé tẹ́ bá wò jí wọn ẹ̀mẹ́ pé Ọlọ́run máa fún mi lójú olókè màrínà Ọlọ́run máa fún mi làákàyè máa fún mi nímọ̀ máa fún mi lọ́pọlọ pípé máa tẹ̀ láwọn ló fò yìí tọkọ̀ máa wéṣì ìrìn àjò Ọlọ́run tọ́lọ́run dá ìsílẹ̀ ayé wá rìn àwọn ilé máa ń ṣìyàn lọ́nà ni wọ́n máa ń kú kẹ́dà ṣìnà ayé tiẹ̀ ni oníkálukú bẹ́ẹ̀ máa ń ṣe sọ ni ọmọ aládé oníkálukú dẹ̀ lọ́nà ti gbógun ẹ̀lẹ́ lọ́wọ́ nílẹ̀ Yorùbá wá tẹ̀ láwọn tẹ́ pé ògo ológo làwọn ń lò wọ́n á lò wọ́n báṣubáṣu wọ́n á bògo ológo jẹ́ àwọn ènìyàn wọ́n tẹ̀lé àwọn iná máa sọ̀rọ̀ gbogbo àwọn máa ṣe wọ́rí bàbá wa ọba àdánù ìyá òfo gbogbo àwọn lórí burúkú náà ìtìjú ló jẹ́ fẹ́mi o tí bá wọ ọmọ mi ọmọ tẹ́pa wọ́n dẹ̀ tún bí lére ni o adẹ́mọ̀tọ́ adẹ́kẹ̀yìn sí òótọ́ ilẹ̀ Yorùbá ń ṣe báyìí ọmọ kọ Yorùbá ń ṣe báyìí tó bá rò tó kó kẹ́yìn sí òótọ́ tó bá rò tó máa sòótọ́ ni òun ló dífá kí ìran Yorùbá lè gbàlejò because alójú àánú abẹ́ mo sọ fún alójú àánú gan ojú àánú wa yẹn ló sọ wá di rádaràdà báyìí o Ọlọ́run ti wá kó wa yọ Ọlọ́run ti wá bẹ̀ kó wa yọ káà náà wáyé padà síbi tọ́lọ́run ti wá kó wa yọ yìí kákúrò díẹ̀ wọ́n kó rádaràdà wà lákan adé náà máa ní ohun títí ẹ báwò kí lè wọ́n rán wò níbo síbò kọ́lọ̀ sí gbogbo yín tó kù lójú inú ni gbogbo ẹ̀yin tó ń lò ládùúgbò tẹ́yìn náà halẹ̀ wọ́n ti fẹ́yìn náà ní ọ̀kadà lójú ara yín ẹ̀yin náà ti rò pé ti jẹ́ bákan ẹ̀yin náà ti bèrè ládùúgbò waste of time lẹ́jẹ́ nílé ayé waste of life lẹ́jẹ́ nílé ayé Ọlọ́run bá gan sẹ́ẹ̀ ó rí ìgbẹ́ pé òun dá yín because ẹ̀ lè ní làákàyè tó ń fún yẹn ẹ̀ lò ẹgbẹ́ làákàyè tí nísẹ̀gbẹ́ ẹ̀ lo làákàyè ẹ̀ tí ò gbọ́n ẹ̀ táyé ò sunwọ̀n àwọn táyé wọ́n ti bàjẹ́ tó ti lẹ́jẹ̀ lọ́wọ́ àwọn ayé tó ẹ́ pé èmi àfẹ́mí ní gbogbo àwọn yẹn ilẹ̀ wa wọ́n fẹ́ máa pè mí sí káàkiri o ló yá local government by local government o ló yá tángúnyán fún tó nítọ́jú òṣèlú ṣé ẹ̀mẹ́ pé orílẹ̀-èdè ni wà ní tó bá yá yé yín ṣe ní kò yé yẹn lè mi ò fẹ́ gbọ́ tó bá wá bẹ̀rẹ̀ sí ní yá mi ò gbọ́ ní o ẹ̀mí ò mọ̀ gbé báyìí ni wọ́n ti sọ wọ́n ti pé tó fún un tó wù ẹ́ ló ṣe yẹn ó wá rí pé ó wá fẹ́ dò wá fẹ́ no ó máa face consequence ó máa face ẹ̀ kò sí àní kankan táwọn ọba yín mọ́ tó ṣe sọ àwọn bàbá yín gbogbo kí ló mọ́ ṣe girigirigiri ẹ̀yà afẹ́ṣe restructuring ẹ̀yà afẹ́ gbalẹ̀ Yorùbá nation afẹ́ṣe gbogbo kí ló mọ́ wọn ṣe girigiri bí ó sọ́n ti mọ́ pé tí wọ́n ti tán ni ayé òṣì tán jẹ́ nàìjẹ́ wọn ò lè jẹ́ mọ́lẹ̀ Yorùbá ayé àwọn dẹ̀ wọ́n sáré pé yẹ àwọn ò ní gbà agbúrọ̀ kó wọn lẹ́rú ni gbọ́gbọ́n tó ń pẹ́ sọ fún ẹjẹ́ sọ fún ọ̀nà mẹ́ta náà fi ń kóyàn lẹ́rú wọ́n á kọ́ gbé èdè lẹ́nu ẹ̀ wọ́n á kọ́ gba èdè kí mo sọ fún wọ́n á gbèdè lẹ́nu tó má gbèdè lẹ́nu ẹ̀ tán wọ́n á gba ìtàn ẹ̀ wọ́n á gbà lọ́wọ́ ẹ̀ Ọbásanjọ́ náà wọ́n àtàn lò tó fi kó wa ní ẹrú wọ́n á gba ìtàn yín wọ́n á gbà kúrò lọ́wọ́ yín wọ́n má ti wá gbà tán kúrò lọ́wọ́ yín tán pátá wọ́n á bẹ̀rẹ̀ sí ní wọlé sí la pẹ̀lú ìwà yín wọ́n bẹ̀rẹ̀ sí ní yí ìwọ́n bẹ̀rẹ̀ sí ní yí wọ́n fún kúnyàn lẹ́rú ni
mẹ́ta náà ń lò fi kó yẹn lẹ́yìn. Wọ́n bẹ̀rẹ̀ sí yí wọ́n máa kó oríṣiríṣi wá fún yín èyí náà máa blé ẹ máa look inferior sí nǹkan títí yín nǹkan ní nǹkan tààrà lè máa ní tààrà àtà lè máa lóyún ó jọ yín lójú tó pè ní slavery ni òun làwọn bá yẹn ṣe olóṣèlú tó máa dágbádá tó máa kó rose rẹ̀ símọ́ títí tí ò dá kẹfà mi pé wọn ò lọ́pọlọ títí tí ò dá onúra rose rẹ̀ ẹlòmíà lọ ra Porsche á lọ ra Ferrari títí tí ó ti fẹ́ jù tó pè ní mental slavery nìyẹn wọ́n fi máa oppress àyín tó kù so yìí náà ní sínsẹ̀ kẹ farabalẹ̀ kẹ wo ọkọ̀ tó ṣẹlẹ̀ pé èyí náà máa sáré mọ́tò kọlù kẹ̀kẹ́ ìbẹ̀rẹ̀ tí ń ṣìnà tọ́lọ̀ fi ẹni tẹ́tẹ́ máa ṣàdúrà máa ní Ọlọ́run gbàdúrà ni Ọlọ́run gbàdúrà yìí Ọlọ́run ṣe kìíní kan tó ń ṣe yín nìyẹn ẹlọ tí ń rárá yín pa ẹlọ tí ń rárá yín pa ṣọ́ra pẹ̀lú bàbá yìí gbogbo gìràgìrà wọn kàn máa ń lo ikú culture wa àwọn bàbá kò sí bàbá kọ̀ọ̀kan lẹ̀ Yorùbá àwọn bàbá òfò ni wọ́n kò sí bàbá kan lẹ̀ Yorùbá kò sọ bá kọ̀ọ̀kan lẹ̀ ọba àdánù ní gbogbo wọn ọba òṣì àwọn aláyé bàjẹ́ ní gbogbo wọn pẹ̀lú àwọn rádaràdà gọ́ọ̀nà ẹ̀rù gbogbo wọn yútù tí wọ́n tẹ̀ ń kátà nípò wọn tẹ̀ tí yútù tán ẹwọ gbogbo ẹwọ ṣe rí very wicked soul ẹwọ mindset gbogbo wọn ṣe sọ olóòfẹ́ ṣe Mákindé àwọn tẹ̀lé Mákindé ilé tọ́nà wọ́n bàdàn ó ní ọjọ́ pé property Ọ̀yọ́ state ni ok ẹ̀yìn ẹjẹ́ káwò tó bá tẹ̀ jẹ́ pé Ọlọ́run lọ fáwọn ilé nílò chance ẹ̀rúra yóò ṣìtàn àmà jẹ ni ẹ̀rúra yóò ṣìtàn àmà jẹ o lọ́kọ̀ tó náà wọlé onílé ọlọ́gbé sáyọ̀ pé Ọ̀yọ́ state ní ta ní ṣe ṣáyé àwọn ilé ìlídì ilẹ̀ Yorùbá káṣẹ ní pé kò ẹfún oníṣẹ́ ṣe fáwọn ilé ayé òṣì náà máa ṣe ilẹ̀ Yorùbá ẹrú ẹlẹ́ẹ̀kejì làwọn ilé yẹn plan ilẹ̀ ẹrú ẹlẹ́ẹ̀kejì ònà ọmọ ṣe sọ pé sẹ́ complete no to slavery no second slavery kò sẹ́rú ẹlẹ́ẹ̀kejì ẹgbẹ́ ọmọ ìjọba tẹnumọ́ kò sẹ́rú ẹlẹ́ẹ̀kejì adẹ̀ ti sọ almost last pé àwọn people wọ́n plan ẹrú ẹlẹ́ẹ̀kejì kò sí kò ní ṣe ilẹ̀ Yorùbá ẹgbà bẹ́ẹ̀ kò tẹ̀ ní sí rárá nì plan ẹ̀rọ ẹlẹ́kìí tẹ́ ń ṣe yẹn kò lè sí rárá lẹ Yorùbá kò ní sí rárá kò ní sí o gbogbo ìgbésẹ̀ wọn tó pé ẹ gbọ́dọ̀ tẹ̀lé òfin ẹ̀yin ọmọ Yorùbá mọ̀ báwí tó jẹ́ ọmọ original ọmọ kọ IYP ẹ jẹ́ ká tẹ̀lé òfin tó bá ti sọ fún wa ká ṣe tí àwọn tó bá ní kẹ́ ṣe nǹkan báyìí ó ní nǹkan tó ní kẹ́ ṣe bẹ́ẹ̀ o tó bá ní ẹ̀rọ ẹ̀padà máa ti ṣe ó ní nǹkan tó ní kẹ́ máa ti ṣe o ẹ jẹ́ ká jẹ́ ọmọ tó ń gbọ́ tó wà obedient tó ń gbọ́ràn tó ń fún ní tó gbẹ́kọ̀ọ́ tó máa ń sọ fún tó dẹ̀ máa lé sísìn kan tí wọ́n bá sọ̀rọ̀ kò sọ́gà kò sọmọṣẹ́ òun ìrìn àjò àìdíà tó bá gbélẹ̀ ó tọ́ àìdíà tó bá gbé wá ó lè má jà máa lò ó sínsìn kó lè jẹ́ létà ni kò mí nǹkan ti condemn ẹ̀ náà wà máa bí wà máa lọ dànkọ́ rú wà máa ní ẹfẹ́ dànkọ́ tó ayékèlè lè dàrú gan tí ó lè dà lílu tó lọ́n ti parí tán tání ẹ̀ bí ẹ̀ bára ẹ̀dà sàn bí wò ṣe mílíọ̀nsì wàlẹ̀ tó máa ṣe bí wo ṣe mílíọ̀nsì pọ̀ tó máa ṣe ta ní ogun ẹgbẹ́ tọ́bẹ̀ òṣèlú so ẹjọ́ ẹmọ Yorùbá ẹ jẹ́ ká jí ká máa sùn ibi ìjọba wa ní ká jẹ́ ká máa gbọ́ wọ́n bá ṣe ní ká ṣe karama tẹ̀lé encroachment ó dà kún fún ẹgbẹ́ aníkọ̀ọ́sá báyìí fẹ́ gbé gọ́ọ̀nà báyìí àwa ti fún àwa ní proof lọ́wọ́ ìpàdé ẹ máa rí àwọn náà gbúrò gbọ́ a ti fún ọ ní proof ó kàn kúrò níbẹ̀ yẹn ó dẹ̀ ti lọ over a year so it means pé yes they agree láti kúrò tó bá yá yìí mo sọ pé ẹni tí ó bá lè process ìrìn àjò kò lè process ẹ̀ gbogbo ẹ̀kọ́ lá máa fẹnu sọ́tàn síta àwọn máa yọjú kan yẹn síta díẹ̀ fún wọn tó bá yá èyí náà rí ilẹ̀ Yorùbá kò sí ẹ̀dá kọ̀ọ̀kan tó lè kó ilẹ̀ Yorùbá lẹ́rú mọ́ no second slavery first slavery Ọlọ́run ti yọwọ́ ẹgbà bẹ́ẹ̀ ilẹ̀ Yorùbá ti dúró àti ní sovereignty wa ẹgbà bẹ́ẹ̀ but second slavery yẹn pẹ̀lú àwọn ọmọ àlè tó wà nílé gbogbo yín máa ya wùrì ṣe àga Ọbásanjọ́ ládàradà òfò tí gbogbo yín káàkiri tó ń bá káàkiri lábẹ́lẹ̀ gbogbo ọwọ́ tó ń wú lábẹ́lẹ̀ gbogbo ẹ̀ láàmọ̀ gbogbo tó ń ṣe gbogbo Dangote gbogbo yín tẹkọrọ ayíjọ gbogbo ọwọ́ tẹ̀ ń wú lábẹ́lẹ̀ bọ́nà ṣe sọ ẹ̀yin bò ẹ̀ṣọ́ra yín it's just a fact ẹ̀yin bò ẹ̀ṣọ́ra yín wọ́n lò ẹ̀fẹ́ kó yín wá kẹ́nà máa join kẹ́ máa sọ pé kìíní kan ọ̀bẹ̀ ọ̀sẹ̀ yìí náà wá bẹ́ ṣe máa dominate ilẹ̀ Yorùbá ni which is the truth ẹ̀yin bò which is the truth ẹ̀yin ìrìnà mi fẹ́ sọ̀rọ̀ lọ́bẹ̀ yẹn much ẹ ṣe máa mọ̀ pé yes ọmọ onílẹ̀ ló nílẹ̀ ọmọ onílẹ̀ ló nílẹ̀ ìtọ́ bá fẹ́ gbégbà ààrí
instead kẹ́ comply pẹ̀lú rules and regulations DRY kẹ́ má follow all this nonsense idiot hypocrite tó ń tàn yìí ìpínlẹ̀ lè ṣe kí wọ́n lè ṣe àtẹ́ pé àdéhùn wọn lè ṣe anything tó ń tàn yìí wọ́n á ti ìwọ́nu dish ló dẹ̀ máa ba a lot of things tí ẹ̀ ní expect tí ẹ tọwọ́ ọmọ ìbọ̀ṣọ completely all Igbos in Yoruba land tọwọ́ ìbọ̀ṣọ gbogbo ẹ̀mú gbọ́ tọ́nà àwọn kan plan ní ẹ̀ṣiṣẹ́ pẹ̀ pẹ̀lú Fúlàní mo gbọ́ allegedly náà sọ how is it true I don't know wọ́n náà ṣiṣẹ́ pẹ̀lú Fúlàní ń sìn ibo pẹ̀lú Fúlàní náà ṣiṣẹ́ lábẹ́lẹ̀ kí Yorùbá káwọn ṣe kinní kan kí Yorùbá máa lọ Yorùbá ti lọ́nà àti níjọba ti wà so gbogbo ilé ìtẹ̀sẹ̀ medicine after death lọ́rọ̀ yín ilẹ̀ Yorùbá ti dúró so that's just a fact so màá dúró bíbà ẹ̀ ìjọba wa tuntun rí small topic àbí ọkọ̀ tá a bá rí pé ó yẹ kí n sọ tó bá ṣe kókó màá bọ́ síta màá sọ ẹ ṣé gan mo kí gbogbo ọmọ Yorùbá ní tilé tó kó ilẹ̀ Yorùbá gbé wa mo dúpẹ́ lọ́wọ́ màmá wa mo dúpẹ́ lọ́wọ́ gidigidi gan mo dẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ olórí wa Adélé bàbá wa His Excellency bàbá wa Mobọ́lájí Ọláwálé Akínọlá ọmọkọrẹ ọ̀rọ̀ yẹn bá fún ọ̀rẹ́ yẹn gbọ́dọ̀ jẹ ọ̀rẹ́ yẹn pẹ̀lú àṣẹ Ọlọ́run ẹni tó bá ta fílẹ̀fẹ̀ nílẹ̀ Yorùbá wàá jọrẹ́ ẹgbà bẹ́ẹ̀ ọ̀rẹ́ gidi dẹ̀ ni ọ̀rẹ́ gidi wàá jẹ́ ẹ ṣọ́ra yín kí o gbọ́ Yorùbá lẹ́ẹ̀kan sí o ẹ ṣé gan ilẹ̀ Yorùbá gbogbo àfọ̀nígbọ̀dàlẹ̀.